kò ní sẹ́yìn mi. Alani ìbínú mi ò dáa. Èmi gan gbádùn wọ́n mọ̀ mí mọ̀lẹ́bí wa náà pé gbádùn. Gbogbo ẹbí mi ló mọ̀ pé ìbínú mi bí ìbínú Ṣàngó ni ìbínú mi ò dáa. Èmi gan ò jiná dénú tèmi gan bí ìtọ́ ya nìbínú mi. Àbúrò tèmi kú tó bá ní nǹkan mi láti ṣe ní pé kó máa bá mi pé ìjọ òun la máa pín ogún. Mọ́ fi kíkẹ́ àkèrè mọ́ fi dẹ́rù bà mí ẹ̀tọ́ mi ni kó fún mi. Àbúrò ẹ̀gọ́ tá a fẹ́ kò gbọdọ̀ gbójú báyà wá bá mi pé ìjọ òun la máa pín ogún ìwọ lásánlásán. Rọra pariwo bọ́ ọ bá pariwo bẹ́jẹ̀ rúru bá dé ìfàkà tẹ́sán bí kásílà kíkan sí mú ọ. Kókó báyìí ní lè jùn ní síbẹ̀ pé mo mọ̀ rí. Èròjùgún ṣe wá ń di wàhálà ṣe ń dìjà. Bọ́kẹ́ tẹlifíṣàn mi ò kú ní bínú wọn ó gbà. Bẹ́ẹ̀ bá sì ní ẹfẹ́ wọn kókó máa ń gbẹ ẹgbẹ́ bírígì wọn ó gbà. Àbí ọ̀tán mi kú mọ̀ nǹkan tó pọ̀ mi sì ní káyọ̀ fún mi ń lé. Ẹ̀wọ̀n tó fò lásán olójú méjì tó ní gbọ́rọ̀ fàfà bẹ́ẹ̀ gbélé lọ́wọ́ pàtí nìkan pé yàrá fún mi. Mo bèrè master bedroom lọ́wọ́ yìí. Ẹ mọ́ fẹ́ tọ́ mi dùn mí. Mo fi Ọlọ́run bẹ́ẹ̀. Mo fi sùn bẹ́ẹ̀. Dìde kó bá kanu lé. Gidigba ò sílẹ̀kùn. Alani dìde kó máa lọ lé ẹ o. Mo mú mi lọ́wọ́ tí n bá sì mú mi táwọn ò lè jáde. Dìde kó máa lọ lé ẹ o. Kó o ké tán kó tún yọ lọ lẹ́nu kò ṣẹ̀rù bà mí èmi jà fojú mo jókòó yìí. Kí ni ṣe? Àpolúkọ bọ́ta wọ́n lẹ́nu lẹ́nu. Àpolúkọ dààmú ẹ̀. Ọmọ mú kékeré. Àpolúkọ dààmú ẹ̀ ni. Máa padà wá. Bàtà lẹ́nu jọ. Máa padà wá mọ́ kò sí. Bẹ́ẹ̀ ni kọ́. Àbúrò mi kú. Ìwọ olùlọ́sí ànákọ̀ ó wá ń bèrè pé jọ́ ọ̀nà máa pọ́kún. Àbúrò ẹ̀kọ́ tá a fẹ́ akọ ajá ni kò gbà kò yẹ. Àbúrò olùlọ́sí wà lẹ́nu. Ìwọ ni mo fẹ́ ábìrì lọ́wọ́ ẹ̀ pé ń bo ni wọ́n ń lọ. Mo lọ sí campus ni àmúrò pé gbọ́ngbà tí ń sọnù ilé lẹ́ǹkan ni. Mi ò gbọ́ná mi ò fetí sí ẹ wọlé jẹ́ ẹ lọ drop ẹ. Ẹ má yẹ kí n disturb yín ẹ má ṣe fàájì tí yín lọ. Ju mi wọlé jẹ́ lọ já ilẹ̀. Come on. Ladies and gentlemen, meeting here in my brief mo. Ẹ máa wonder pé lawyer wà láàrin wa lẹ́nu. Reason tí meeting ṣe wáyé náà nìyẹn. Láì ṣe pé mo fẹ́ máa pọ́n nǹkan lé, general manager lè attest lé pé ìgbà tí old man mi run company yìí, àwọn lapses oríṣiríṣi ihò here and there ló wà tí ó fa company sẹ́yìn díẹ̀. Ẹ mọ̀ ṣé gbèsè jíjẹ tá fẹ́ máa sọ ni àbí ta ìró gbà wọlé lóríṣiríṣi ọ̀nà. And omi tuntun ti wá rúgbà ẹja tó ti wọ̀, that is èmi as a younger person pẹ̀lú gbogbo exposure mi, ideas tí mo fẹ́ pé wọnú company mo dẹ̀ fẹ́ ká máa bá mi tẹ̀lé lọ. And reason tí mo ṣe ń sọ ilé ojú pé from this moment onwards lawyer mama wà ní every management meeting tá bá ti ní. In fact company act gan wọ́n ti fẹ́ mi copy mo ti wò ti GM later
You have to append your signature. Kúnlé. So. Kúnlé kí ló ṣe ẹ náà o gbé mi lọ sí court Kúnlé o gbé mi lọ sí court torí pé mo yá owó lọ́wọ́ ẹ̀gbọ́n mi ní ilẹ̀ tí ìráyè san o gbé mi lọ sí court. Uncle ẹ ṣe take it easy ẹ bá take it easy but èmi kọ́ ni mo sọ pé ẹ jẹ́wọ́. Ta ló sọ bẹ́ẹ̀. bọ̀ ṣé o irọ́ ni pé ẹ ó company wa lówó. tí n bá wá jẹ́wọ́ ẹnu tiẹ̀ ló gbà. no ṣé tí n bá jẹ owó. ṣé ìwọ ní kọ́ọ̀tù láti gbé mi lọ sí kọ́ọ̀tù ìwọ. gbọ́dọ̀ o ti gbọ́ rí tó sọ pé èèyàn ti kọ́ọ̀tù padà wáṣọ ọmọ ìyá ni. excuse me. bẹ́ẹ̀ ni sọ́hun àbúrí èyí ni. why you. GM. kí ló ń jẹ bẹ́ẹ̀. general manager. ní kíni kí ló wà lọ́rọ̀ yìí. tai. ó sọ ẹnu ẹ kí n má jẹ́ kó pọ̀ kó so pẹ̀lú táyà yẹn. ọlọ́run yọ ètò ìsìnfàánù bíi máa ká ìgẹ́ ni ó yá wẹ̀rẹ̀ ni. ọmọ bí Kúnlé ṣe jẹ́ sí mi ni wọ́n bí lé mi lọ́wọ́ mi mo gbé ní kékeré mi. gbogbo wa tẹ̀ bá ti ogún ẹ̀gbọ́n mi ń bí ìwọ ń pera ẹni jí ẹ̀. wọ́n mọ̀ pé tẹ́mi ń fi orí lu yẹ̀pẹ̀ wá kọ́ ọ́fíìsì ni. ṣọ́ra ẹ o ṣọ́ra ẹ gan ṣọ́ra ẹ gan ọ̀hẹ́ máa ṣe débi pé fúnra rẹ o ní mọ̀ká tó máa fúnra rẹ resign láì nídìí. uncle ẹ fi jẹ́ àmà ẹ̀jà lẹ̀ èmi lè wá bá rẹ̀. yes. ṣé wọn pé embarrassment gan-an lè wá fún mi sìn and ṣe management meeting lọ́wọ́ ẹ̀dẹ̀ Boston bẹ́ẹ̀ ṣé wọn pé embarrass mi ojú ń tì mí bí ṣe jókòó yìí. èmi embarrass ẹ. with all due respect mi ò tó yájú sí yín but embarrass me greatly ó dẹ̀ kí n sọ. Kúnlé mi embarrass ẹ o sọ pé ilé tí mo ṣe embarrassment ni àbí. all right wàá gbà ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ èyí mo sọ bẹ́ẹ̀ fún ẹ. mo gbọ́ ọkùnrin mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. lọ́yà kí ni ìwọ tó ń wá ń bí ìwọ náà wá ń bí ṣé orí táyà kúkúrú yẹn máa jẹ́ kúkúrú wọ inú ẹ̀mí ẹ lọ máa gé ẹ̀mí àkúrú èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ máa jọ gbogbo lójú. ṣé orí nǹkan tó fẹ́ jẹ tí ò jẹ́ kó gbọ́n yẹn torí mi ò mọ tí wọ́n tún wá ń bí are you part of the management torí ẹ̀yin nìkan lẹ mọ̀wé kò sẹ́ni tó lọ mọ́. gbogbo wa kóra yín jọ tá a bá gbálé tá a bá gbà tá àtàn la máa ń darí ẹ̀ sí èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. I can assure you that you don't look at me. ṣé o rò pé mi ò mọ ẹni àbò máa rò pé mi ò mọ lé lágọ̀ọ́ wa ń dé lóṣogbo ìwọ ní kóòtù láti máa wojú mi dáadáa kójú sọ̀rọ̀ ṣááyé òní ẹ wá wẹ̀ yé yóò kẹ́ fi yá ọ̀dẹ̀ ẹ̀ka ẹ̀ máa ń dà ọ̀bọ olórí pépà. GM kí ni wọ́n sọ pé ayẹyẹ òní wá wòye kí ni tiwọn ẹ. já máa bá meeting lọ. Anyway, ladies and gentlemen, sorry for the embarrassment. má worry. Ó likely kí uncle yìí kó ní neurological problem. I mean, this is preposterous. Bígbà tí wọ́n ní àrùn ọpọlọ ni uncle mi ṣe ń gbé. ẹ ti ẹ mọ ọkàn náà mi bá rẹ́kẹ̀ tí ẹ jẹ́ ká gbàgbé nípa títí wọn yẹn tó ti yẹn sìn torí pé a ti ṣe normal títí ẹ ká ṣe nípa ti gbé wọn lọ sí court ẹ ká feel like court decide tó ti yẹn sìn gbogbo èyí tó ń ṣe ariwo lásán náà ń pa. And you, yeah, secretary. Sir. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń sìn pẹ̀lú uncle mi make it off record. Okay, sir. Tó bá tiẹ̀ ti ń kọ́ pẹ̀ sí ń parẹ́ báyìí. So lawyer, ààrẹ náà nìyẹn. no ẹ jẹ́ kí law kó take course ṣe ti yẹn sìn àti ṣe tá a lè ṣe tó yẹ ká ṣe tó bá nǹkan pariwo dé. ẹ kú jókòó gbogbo ẹbí mo rò pé gbogbo ilẹ̀ mọ ìdí tí mo ṣe pé ìjókòó yìí ní àsìkò yìí ìdí náà ni wípé kí amòfin kó lè sọ fún wa àwọn nǹkan tó jẹ́ ti olóògbé bó ṣe kọ sílẹ̀ nínú will àti pé bó ṣe fẹ́ kí wọ́n ṣe mo dẹ̀ mọ̀ pé lọ́ọ̀yà yìí kì í ṣe àjèjì sí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ń bí kì í ṣe àjèjì sí ìwọ Adétóun bẹ́ẹ̀ ni kì í ṣe àjèjì sí mi mo dẹ̀ mọ̀ pé kì í ṣe àjèjì sí ìwọ náà bàbá ṣe ń ba lọ àwọn ẹbí wa tán tí débí tán bá dé wọn a máa bá wa lẹ́nu ọ̀gá lọ́yà
ẹ jẹ́ agbọ́n tí olóògbé kọ sílẹ̀. ẹ kú jókòó gbogbo èèyàn a ò ní péjọ báyìí mọ́ lágbára Ọlọ́run. Gẹ́gẹ́ bí nǹkan tí olóògbé Chief Oriola tí wọ́n kọ sílẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìpíngún wọn, gbogbo àwọn nǹkan tí wọ́n ní lójú ayé wọn òun ni wọ́n kọ sílẹ̀ tí wọ́n sì fi ọwọ́ wọn sí wípé lóòótọ́ àwọn làwọn ní àwọn nǹkan wọ̀nyí. Wọ́n ní 10 acres of land ní Port Harcourt, 6 acres of land ní Ìjẹ̀dẹ̀, 6 acres of farmland ìyẹn ní Mòwe village. Ó dàbẹ̀ pé wọ́n mú mi dé tí Mòwe yẹn lẹ́ẹ̀kan. Wọ́n ní 2-story mansion kan ní Lekki, a total of 350 million in fixed deposit account ìyẹn ní Silverland Bank. Wọ́n ní 6 cars, a 4-story twin building ìyẹn ní Èbúté Mẹ́ta. Ilé ni wọ́n fẹ́ kọ́ fún àwọn tí ó kù díẹ̀ káàtó fún láti máa gbé bẹ̀ kí ó tó di pé wọ́n di aláìsí, ṣùgbọ́n mo rò pé ilé náà ṣì wà under construction. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni olóògbé ní kí a fi sí in care ọmọ wọn ìyẹn Mr. Kunle Oriola tó jẹ́ ọmọ bíbí inú wọn. Wọ́n tún wá sọ wípé ìyàwó àwọn Mrs. Tóun Oriola wípé tí ó bá wùn láì jáde síta ìyẹn wípé kí wọ́n kúrò nínú ilé yìí, wọ́n ní kí ẹbí fún wọn ní 1.5 million naira kán lè lọ fi bẹ̀rẹ̀ owó tiwọn. Àmọ́ tó bá wù wọ́n kí wọ́n sì wà nínú ilé yìí, wọ́n ní kí ẹbí fi wọ́n jẹ ìkan nínú àwọn olùdarí iléeṣẹ́ àwọn. Ìyẹn tó bá wù wọ́n kán sì máa gbé nínú ilé yìí. Kò ju bẹ́ẹ̀ yẹn lọ. Ọwọ́ ilé ló kù sí torí pé a máa ní ìdíyín ní ọ́fíìsì ọ̀dọ̀ wa náà ká bá a fọwọ́ sí àwọn documents kan pẹ̀lú ọmọ wọn náà Mr. Kunle. Ìgbà nǹkan tó kọ náà lẹ́ka ẹ̀. Pátápátá gbogbo nǹkan tó wà ń bí òun ni a kà jáde. Ìyàwó mi, ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o. Gbogbo tí ọkọ ẹ kọ òun ni wọ́n ti kà sí wa létí. Gbogbo àwọn tàdé wà lórí ìjókòó ẹ̀ atótilétò èèyàn ni wá. Kò sẹ́ni tó ṣetán láti kojú bogun ológun. O ti gbọ́ báyìí. Ọ̀nà méjèèjì tí wọ́n ti làálẹ̀ yìí máa fẹ́ kó tẹ́ra ẹ nínú dáadáa. Èyí tó bá wùn ẹ́ kó mú. Bó bá jẹ́ pé kó dúró náà ni wọ́n á fi ẹ́ ṣèkan lórí àwọn ibi iṣẹ́ tọkọ ẹ ní. Tó bá dẹ̀ jẹ́ pé o fẹ́ lọ náà ni tó orí á sìn ẹ́ débi ire o. Ṣóun jẹ́ bí ọmọdé àbẹ́tí ẹ̀ di kò gbọ́ nǹkan táwọn òfin kà. Jẹ́ kí n máa lọ. Ọ̀gá rẹ̀ ọ̀gá lọ́yà. Mr. Kunle. I appreciate effort. So Adam has a chamber. Màá mú òun wá sọ́dọ̀ yín. Ẹ jẹ́ sí ọ̀gá lọ́yà jàre. Ẹ káàbọ̀. But Auntie, Àníborí ọ̀rẹ́ mi. Báwo ni? Kò bá dé. Èwo ló ṣe? Ó ṣe ó kọ́ ọ̀dọ́ sí i. Ká sàn báwo ni? Ẹ kú ìnáwó ọjọ́. Ẹ̀yìn òkú á dẹ̀ dá. Ẹ̀yìn òkú tiẹ̀ ti dá ọ̀rẹ́ mi. Ẹ̀yìn òkú ti dá ọ. Ìwọ́ tún mi. Gbogbo ohun tí chief kọ́lẹ̀ pátápátá nu wíìlì ló favour mi. Ó gbélé oníkan gbé fún mi. Wọ́n náwó sílẹ̀ oníkan gbé fún mi. Àǹtí lọ kí. Kò wá tún tán síbẹ̀ o. Ṣe ló tún mẹ́nìkan tó tún fi dí gẹ́gẹ́rẹ́ wò nínú wíìlì yẹn. Pé káwọn ẹbí òun má bàa pa mí jẹ. Let me adjust my seat. Ọ̀rẹ́ mo bẹ́ẹ̀ yọ̀ ń ṣe àyà mi ti ń já. Consider the fact pé o tiẹ̀ bímọ fún Chibo ní kọ́lọ̀ má jẹ́ kán lọ lé ẹ dànù. Mo bẹ́ẹ̀ yọ o. Mo bẹ́ẹ̀ yọ. It calls for celebration. Billy! Má ṣe ni o. Billy! Ìjọba mú drink wá fọ́rẹ́ mi. Má wọrí ibi tí mò ń lọ ó pọ̀. Mo kò ní ìyà kí n kí ẹ kí n dúpẹ́ pé àti ìrora. Wọ́n dẹ̀ láì kò mú.
Má worry jàre next time. Èmi gangan máa yọ sí i. Ṣé? Máa yọ sí i. Ọ̀rẹ́ jẹ́ mi. That's good. Olúwa ṣeun o. Ọlọ́run ló ní kó di olúwere láti ilẹ̀. Olúwa ṣeun mo tiẹ̀ jẹ́rìí ẹ̀. Ṣé? Ó máa yáṣẹ́ o. Á máa yá o. Mama mi kan kú tẹ́ǹpà eré làwọn fọ́ máa yóò ṣe àríyá ìfẹ́ làwà ìlágbólé òbẹ́sẹ̀ rẹ̀ síjọ́ ọmọjọ́mú náà àkàndé o gbé fún màmá ẹ̀ tọ́ o. Gbé fún bàbá ẹ̀ tọ́. Gbé fún màmá ẹ̀ tọ́ o. Gbé fún màmá ẹ̀ tọ́. Àṣà wo bímọ fún ẹ? Gbé fún màmá ẹ̀ tọ́ ni o. Ṣóyè ẹ gbé fún màmá ẹ̀ tọ́ ẹ. Sísí mi má bóyún jẹ́ arẹwà o arẹwà má bóyún jẹ́. Má bóyún jẹ́ arẹwà o arẹwà má bóyún jẹ́. Bó bá ìrẹ́dí màmá rẹ̀ dí o ṣogbọ́ bó bá ìrẹ́dí màmá rẹ̀ dí o. Má bóyún jẹ́ arẹwà o arẹwà má bóyún jẹ́. Má bóyún jẹ́ arẹwà o arẹwà má bóyún jẹ́. Bó bá ìrẹ́dí màmá rẹ̀ dí o kò gbọ́ tó bá ìrẹ́dí màmá rẹ̀ dí o. Gbé fún màmá ẹ̀ tọ́ o. Gbé fún bàbá ẹ̀ tọ́. Gbé fún dádì ẹ̀ tọ́ o. Gbé fún màmá ẹ̀ tọ́. Àṣà wo bímọ fún ẹ? Gbé fún màmá ẹ̀ tọ́ ni o. Ṣóyè ẹ gbé fún màmá ẹ̀ tọ́ ẹ. Alákàndé kò rọ̀wọ́ sí ó yá ló tiẹ̀ ìlàkà mọ́là ẹ̀ o. Ìlàkà mọ́là ẹ̀. Wá surutu ká surutu wá surutu wá surutu surutu kì í sú mi ìjọba kì í sú mi wàhálà kì í sú mi máma tọ́ mi níjà o hàn ṣòye yẹ ìlàkà mọ́là ẹ̀ o. Ìlàkà mọ́là ẹ̀. Kúlẹ̀ àǹtí. Bẹ̀rẹ̀ sí ní. A lọ fún dínà. Ó dàrú. ẹ ṣe ẹ̀yin ẹbí ọ̀rọ̀ ẹbí wa yìí ohun tó jẹ́ ìbànújẹ́ kò ní wá sínú ẹbí mọ́ o. mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. kò tọ́pẹ́ olúwa ní dúpẹ́. ilé wa ò ní bàjẹ́. àṣẹ o. ọ̀nà wa ráyè. Àṣẹ o. ìpínlẹ̀ wa kò ní bọ̀ sí rúpẹ́ o. ọ̀rọ̀ Jùmọ̀kẹ́ ni mo pè yín sí. torí ọ̀rọ̀ ẹ̀ gbèrò mo sì fẹ́ ká fèrò sí. Jùmọ̀kẹ́ kí ló wà láàrin ìwọ àti Kúnlé mo fẹ́ kó sọ fún wa. Kúnlé wo. O lè ní ọ ìwọ mo ṣe ọmọ sọmọ wa ní o lè ní ọ. O sì ń wọ́ bíbà kó o tiẹ̀ gbẹ́ntì jẹ́ Kúnlé rí ọkàn ń wọ́ bíbà tó o tiẹ̀ rírú ẹ̀ rí ọmọrú ẹ̀ sọ́dọ̀ kọ́ ọmọ Kúnlé mọ́ ọmọ Kúnlé ọmọ ọkọ àǹtí rẹ̀ tẹ́jọ́ mọ́ sọ́ọ̀sì borí burúkú lórí rọ́ọ̀dì ń palọ̀ ahẹ́n ẹ̀ ọ̀hún tó mọ̀ mọ̀mọ́ o tó mọ̀ mọ̀mọ́ alákùn ìjọ ilé aṣẹ́wó ọ̀dọ̀ ọkọ n ò sì bọ orí ọ̀rẹ́gbẹ́ ẹ̀bẹ̀ ni tó bá jẹ́ èmi kínní ló bá dẹ́rú ẹ̀wò wọ́n ti mọ fọ̀rọ̀ ẹ̀wẹ́ lọ káàkiri nítorí dídá tó dáa tí ń jọ lójú olórí kọrin wọn ò sì gọ̀ wọ́n ní bó pẹ́ títí ẹ̀wà rí asá wọ́n pa ọtí bí aṣọ. ilẹ̀ kọ̀ǹpó. bó pẹ́ títí ìgbà yà lọ. màmá kọ̀ǹpó.
mo fẹ́ bó ti ń jábọ̀. wọ́n pa ọ̀tí bí aṣọ. gbogbo títí ìgbà ẹ̀ lọ. kọ̀ǹpó járe ti gbọ́ bọ́ba sọ̀rọ̀ èmi ò ní ọmọ bọ̀ àmọ́ bọ́ba tiẹ̀ bọ̀ ó wọ àwa ẹ̀dá lè fi fún tá a wà ní school down tá a jókòó ó tiẹ̀ fún wa ní single skate tí a náà. bọ̀dá mi ẹni kó lórí burúkú ọmọ òsì lọ́mọ ọmọ ìlànà lọ́mọ ó yẹ kéèyàn bá wí ó yẹ kéèyàn da àdùgúlẹ̀ kéèyàn mú àbọ̀dá àbúrúkọ kó fi lé ń kò kí gbogbo òfin náà kọ́ fọ́ọ̀dà ẹ̀ ta kúrúkú. wọ́n á jẹ́ pé ọmọ ọkọ àǹtí rẹ̀ lọ́wọ́ á rúkọ rẹ̀ lómi tí ó bá sọ sí á jẹ́ ọmọ ọkọ àǹtí rẹ̀ sẹ́lẹ̀ yóò pọ́n tó bẹ́bí ìwà yìí ìwọ lọ forí ibùjọ bẹ́kùsà bá ń di méjì tí ń di mẹ́ta ó ti dà ń kó. sista mi ẹ wo ló pè jọ nítorí Ọlọ́run ìbá tiẹ̀ wá bí. gbé ẹnu ẹ sọ̀rọ̀ ó rí pé wọ́n yóò lójú tì ẹjọ́ ẹ̀dẹ̀ ọkọ̀ òponú ni tí ìbá yẹ pé òponú títí o tún gbẹ̀mú níbo ló ti rí ọmọ Yorùbá gidi tó ń ṣe irú nǹkan tó ṣe yẹn ẹjọ́ ẹ̀kọ́ nígbà tó wò sùúrù tó wọlé ayé ó rí ọkùnrin ó wá dé ìdílé tí àǹtí ẹ ti ní ọkọ àǹtí ẹ ṣé wọ́n lọ́mọ ìyá méjì kéré wele. ẹnu ta ló ti bọ̀ ṣé wọ́n lọ sọ ọmọ ìyá méjì rẹ wo ni ìrèwèlè bọ́mọ ìyá méjì bá kó dọ́là tí ẹ kó páhùn ṣé wọ́n tí ìrèwèlè kì í ṣe pé wọ́n dẹ ọba àtó mẹ́fà kí wọ́n tó mẹ́jọ mo bẹ́ẹ̀ lè ẹdúró náà o kí ni ṣẹlẹ̀ gangan. ẹ̀sùn àpárọ̀ gbogbo táwọn bí ẹ̀ gbọ́. orí ẹ̀ burú ni. ìbéèrè ni kò burú ọdẹ jẹ́ ṣàlàyé fún yín o àǹtí rẹ̀ ọmọ ọkọ àǹtí rẹ̀ ilé òògùn tẹ́jọ́ sọ́ọ̀sì nílé tẹ́jọ́ mọ́ yí àwọn olùrọ́ọ̀dì nílé. ẹ̀yin ọ̀rọ̀ nǹkan tó dá ló mọ̀ sí inú ẹ̀gbọ́n rẹ̀ ti fún ní 3,000 lójoojúmọ́ tí dàdó sì bá 3,000 gbọ́ ọkọ rẹ̀ ti kú tí ọkọ tó sì kú bímọ tó sì tún rí nǹkan tó dá nínú fámílì wa tọ́tún fẹ́ he tọ́lọ̀ tó ní ká ní ẹ̀tọ́ rẹ̀ wà nílé wa tọ́mọ náà tún fẹ́ jogún ọmọ mi ẹ wá ní kọ́ mọ́ jogún ẹ̀ kí ló burú mẹ́ ṣé bí kíjẹ tèmi ọmọ ìdúró ìjẹ́ mi lẹ́rí kọ́ńtínítì ni. gbogbo ẹni tó bá ní kọ́ ọmọ jogún wọn ẹgbẹ́ ẹni tó bá ní kọ́ ọmọ jogún wọn ní ò ní jèrè wọn àwọn náà ní jèrè. bí a ṣe sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ lẹ ṣe rí àṣẹ wọn ọ̀pá wọn yín wọ́n ló ní fún gbogbo bíi ejò níyín wọ́n ní lákùn òjẹ́ ni wọ́n ní tẹ́ ẹ bá ń jẹ lẹ́nu wọ́n ní lẹ́mọ̀ ẹ̀yin kí ni olórí burúkú ẹlẹ́gbọ̀gbọ̀ ọ̀jẹ́ lẹ́gùn ṣé àti bọ́mọ obìnrin náà ṣe máa ṣe fún yín gbàtọ́kọ rẹ̀ èkú ni ọwọ́ àdìpọ̀ ọkọ̀ èkú tẹ́ ẹ padà lẹ́yìn ẹ̀ oúnjẹ tẹ́ jẹ́ ẹ̀jẹ̀ ń jẹ mí gbà mí èsì mọ̀ bí káàkiri. aláyàkì ẹ̀yà rẹ̀ tó ga ní jáláyàkì. èmi aláyàkì. ẹlẹ́nu bí abọ́ àdìmú ìwọ tiẹ̀ èèwọ̀ la jẹ lára rẹ̀ ò ní bùjókòó ọlọ́kọ̀ kan láàárọ̀ dalẹ́rì ọmọ tó wá fẹ́ mọ́nẹ́gì tó fẹ́ sórí nínú fámílì kì wá ọwọ́ ní rárá ọ̀fẹ́gẹ́ ọkàn wọn náà ọ̀fẹ́gẹ́ olójú èdè kí lè rí tá a jẹ lára rẹ̀ ẹ sọ nǹkan tá a rí jẹ bá tiẹ̀ jáwọ́ tá a rí jẹ ní sọ̀rọ̀ ìbá dá lóhùn ṣé bá kọ́ sí tí ìlọ́dẹ ìrìn ta. ẹ ń bá mi kà. tó fi padà lé bàbá wa tá a jogún rẹ̀ kí wàá ní ìwúrí ẹ̀tọ́ wọn sọ aṣọ wọn tánátáná tá a bá sì wọ aṣọ iná ọ̀rẹ́ rẹ̀ kan ní òní. àgbà ìyá ni. ó ti tó ẹ panu mú láti dín lọ gẹ́gẹ́ bí ààyè tí ẹ fi mí sí mo pa láṣẹ pé ìwọ Jùmọ̀kẹ́ mi ò gbọ́dọ̀ gbọ́n kó láàrin wa àti Kúnlé mọ́. ìdájọ́ dé ojú tì. ta ló fún yín láyè tẹ́ ìdájọ́ ta lójú tì. èmi ta lójú tì. Táíwò àsáàlẹ̀. ṣé èmi lójú tì. ó gbọ́ tì. èmi lójú tì. èmi lójú tì. láti bá mi kìlọ̀ èmi lójú tì. ẹ̀gbọ́n mi. ọ̀nà wà kúkú sí. ẹ̀gbọ́n mi. ọ̀nà wà kúkú sí. wo bí. ọjà ẹ̀rí mi níjókòó. ẹ̀gbọ́n mi ẹ dákun njọ́ tí n ti mọ̀ yín ǹjẹ́ mo rí yín fẹ́rí ǹjẹ́ mo gbójú sókè wò yín ǹjẹ́ torí tí yín bá pé ẹ rà bẹ́ẹ̀ forí jì mí. oríṣiríṣi. torí tí yóò bá burú tẹ́ ẹ̀rọ òrùn sá ọpọlọ yín ǹjẹ́ mi tó ti sọ̀rọ̀ jù ó yẹ kẹ́ ẹ̀ mọ nǹkan tọ́tọ́ kí àbúrò mi síta mi kọ́ mọ sọ̀rọ̀ sí báwo tẹ́yìn sì jókòó bẹ́ẹ̀ bí gẹ̀lẹ́dẹ́ ẹ̀rọ júlẹ̀ bí òkú tó pẹ́ mọ́ṣúárì ẹ̀ mọ nǹkan tó yẹ kọ́ ọ sọ sí eléyìí wá sẹ́nu takò àyín sọ̀rọ̀ sí mi ẹ kàn jẹ́ tí mò ń tijú ni o bí o bá sí pé mo lójú tì fún yín mọ nǹkan tí mo lè ṣe o. bọ̀dá mi bàbá lẹ̀ ń bú bẹ́ẹ̀ olórí ẹbí lẹ̀ ń sọ̀rọ̀ síbẹ̀ yẹn kì í ṣẹjọ́ ní alájẹfẹ́nu lẹ̀ bí ẹdìyẹ ni. èmi mọ̀ ni. kò tánrà ẹ ti dé ko ipò tó wà lójú yín ti ṣí dànù. ní àsìkò tí a dé fún gàngàn báyìí tó kò sí fún orí tí orí rẹ kò fẹ́ pé má báyìí máa wá tọ̀ fún ẹ pé mi kò fi èrè tó tè fún ìlú bàbá mi gàngàn àbí tó tè fún ìyá mi kò fi jẹ ìrẹsì iye tó ti ṣe fún irun tó ṣe fún bàbá mi gan kò fi jẹ ẹ̀bà wàhálà tó sì fẹ́ kó ara tí wàá rí wàhálà náà gan
nígbà à ń bíbá tó wà ní Ìjàṣẹ́ tó ń pẹ̀jáde tí odò ń bẹ̀ pẹ̀lú bàǹtẹ́nì dínà èmi náà ló gbé ẹ wá síkò tó gbé aṣọ sí ẹ lọ́rùn tó gbé bàtà sí ẹ lẹ́sẹ̀ òkú ọ̀run náà ni mo gbé aṣọ ẹ fún ẹ ẹ̀gbọ́n kò dà fún yín mọ́ kì í ṣọ̀rọ̀ kékeré. Bàṣàngó ìtàn lọ́fọ̀rọ̀ ó forí ko. tó ipá àkóbá ó ṣe fún mi tí kì í bá ṣe pé ó ṣe fún àkóbá kátẹ̀ wá sọ pé mo sọ̀rọ̀ fún òkú kókó rẹ̀ mi kiri fún aṣọ tí mo gbà kí ni mo fẹ́ sọ pé jẹ́ fún ẹ̀jọ́ bàtà tó ṣe fún òkú jù fún ẹsẹ̀ mi lọ pẹ̀rẹ́pẹ̀rẹ́ rìn fún títì bàtà sáré síwájú ẹsẹ̀. ẹlẹ́nu màrí máa jẹran òjòrò chicken wà lọ tú yẹ̀yẹ̀tẹ̀ aláìní ti ju ẹ̀dá. kò dà fún bàbá rárá kò dà fún bàbá tó ṣe fún bàbá mi kò sì dà fún ìyá tó ṣe fún ìyá mi tó bí fún Kútọ̀run gan tó jẹ́ fún ìyá wa gan tó ti dé fún olóògbé. o ti gbèpè tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí ìyá tó dẹ̀ jẹ́ fún ẹ lórí náà ló fún èpè ẹ. mo tẹ́pẹ̀ náà ìwọ náà ló mú orí gbígbẹ́ náà bá mi ló tẹ̀wé èpè náà. àgbàyà. ta ló ṣe fún àgbà ta ló sọ fún ẹ pé mo ṣe fún àgbà àgbà ló ṣe fún èmi yàtọ̀ fún àgbàrá gbè ó lẹ̀ tó yàtọ̀ fún àgbàrá gbò ó tún yàtọ̀ fún àgbàrá gbà ló ṣe fún bàbá gbò àgbàrá gbà pàápàá tí kò sí sùúrùtù kan tó fẹ́ wà lẹ́yìn fún wa. ẹ ò gbọ́ òwe tí àwọn Yorùbá máa ń pa ni wọ́n á ní àgbàlagbà tí ò farabalẹ̀ á fara gbẹgbà. èmi ló pa fún ìwé ìwọ pa fún ìwé èèyàn tó tẹ̀lé fún ìgúngún tó fi fún àrabalẹ̀ á jẹ fún ìgbà nítorí pé ó ti tè fún ìgúngún pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ẹ̀ka tí èrò bá bí fún mi máa tè fún wèrè bí fún ẹ. kí o fẹ́ ṣe. kí èmi bẹ́ tè fún ẹ kí èmi bẹ́ tè fún ẹ jọ̀ọ́ èmi bẹ́ tè fún ẹ. ẹ ní sùúrù èdìrè ẹ má fẹ́ sùn sí ẹ. pọ̀rọ̀pọ̀ ló wà lọ fún mi ó yìí máa járe. pẹ̀rẹ́pẹ̀rẹ́ fún ẹ. pẹ̀rẹ́ fún ta ni. èyí fún yẹn pẹ́ pọ̀ fún ẹ. ẹ ti dọ̀tí ara yín tẹ́lẹ̀tẹ́lẹ̀. ìwọ ló tè fún àbúrò tó tẹ̀lé fún mi ọmọ àrè rẹ. mo dúpẹ́ fún ọmọ àrè lẹ́yìn náà ìyẹn tó ń gbèjà fún pápá ó jẹ́ pé ọmọ àrè ni mi pẹ̀lú ẹ̀ nìyẹn. ṣe bí ọmọ àrè ló di méje fún bàbá. irọ́ ló fi yẹn pàjọ. bẹ́ẹ̀ ni gbọ́ ẹ̀kọ́ mi èyí gbọ́ mo sọ pé mi ṣe. ìjà ló ń bọ̀ ìyá kí ló ṣe? mo pẹ́ àmì má bínú. Jumi, guess what? àwọn kúlẹ̀ ń bèrè ń sálẹ̀. Jumi, o gbọ́ nǹkan tí mo sọ dáadáa ni. alọ́kùnkùn lè ń bèrè ẹ̀ ń ta. kí ló ṣẹlẹ̀? mi ì fẹ́ rí Kúnlé. má sọ yẹn o. ṣàlàyé fún mi kí ló ṣẹlẹ̀ náà. gbogbo ọ̀rọ̀ tó ń tọ́ sí mi nílé ó ti pọ̀ jù. wọn jẹ́ kí n ní interest lórí Kúnlé mọ́ wọn láyé ti pọ̀ jù. ṣé yẹn ni? o Jumi, the little advice tèmi lè fún ẹ ṣé wàá gbà? ìyàn kí n wá ariwo ọjà láyé yìí o. ìyàn tí yàn bá nájà nìyàn máa ń face direct. so far kan Kúnlé ò bá ti ní ẹ lára then what else? mi lè yọjú sí. má ṣe yẹn. tí bá ní kí n yọjú sí nǹkan tí máa sọ lẹ́nu ò ní dá. ok kí ló fẹ́ ká ṣe ń sìn kí ni kí n sọ fún wọn. bá mi sọ fún sọ pé ò rí mi ní campus. sọ bẹ́ẹ̀ fún sọ pé ò rí mi jọ torí ọlọ. ok just to make you happy abi. ok mo wá. Jumi. Wọ́n mú dúró dé kan. Jumi báwo orí mi ń dúró? Wò kí ló dé kí ló ń ṣẹlẹ̀ láàrin wa náà? You just tell me what's up? Jumi wo sori nítorí tiẹ̀ mo ṣe park síbí báyìí tí mo dúró bí security man. In fact mo fẹ́ di aṣọ́bodè ọgbà yín báyìí. Wo mo ní bóyá pé lecture room ló ti ń bọ̀ ní o.
wàá bá mi bíbá bó lè ṣe pé love campus tó bá ń wọlé bọ̀ náà gẹ́gẹ́ tó wàá bá mi bí ni now kí ló ń ṣẹlẹ̀ just tell me I got to know jẹ́ kí n mọ̀ o tún rí mi dúró o fẹ́ máa rìn kọjá láìkí mi kí ló ń ṣẹlẹ̀ okay now wúrú àná sìn I was on campus mo á wẹ̀ àwọn roommate wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe àwọn drama kan mo dẹ̀ mọ̀ pé àbòsí ni gbogbo ẹ̀ mo mọ̀ pé inú ọgbà ẹ ló wà gbọ́dọ̀ yẹ kí wọ́n sọ fún mi pé o ò sí campus I know you don't go out o ò ń jáde and just tell me kí ló ń ṣẹlẹ̀ náà. Nle sori lóòótọ́ mo wà ní hostel lánàá èmi mo ní kàn sọ fún ẹ pé mi ò sí around. settle. torí mi mọ̀ tí n bá yọjú sẹ n tó máa bá lẹ́nu mi ò ní dá mi dẹ̀ ní láìkẹ́ you know I love you. yes I do. mi dẹ̀ fẹ́ ṣe nǹkan tó máa hurt ẹ. okay mo ti ṣe é nìyẹn àbí okay forgive me nǹkan tó bá ṣe fún ẹ jẹ́ ká yanjú ẹ̀ ń bí báyìí kí ló ń ṣẹlẹ̀ gan-an a lè máa bá báyìí lọ́nà. sórí o ò ṣẹ̀ mí sórí nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wa màá fẹ́ kó lọ bá sísítà mi wọ́n á ṣàlàyé àwọn nǹkan kan fún ẹ àwọn náà lè sọ fún ẹ nǹkan tó ń happen. sísítà wá sísítà ẹ kẹ èmi àti ẹni lọ́rọ̀ wo ni ti sísítà ẹ ní nǹkan tó wà lẹ́yìn ọmọ ló sọ ti máa ṣe ẹ kó máa bẹ́ẹ̀ kó dẹ̀ dá ìjì mi kò yé mi. Nle o ṣe mí náà tó bá ṣe mí màá sọ fún ẹ lọ bá sísítà mi á ṣàlàyé fún ẹ. well ọlọ́run àṣàbà àyànjú ẹ jẹ́ kí n gbé ẹbí ó sẹ̀ǹgbà ẹ̀ kó drop fódà ẹ̀ ká lọ fún lunch. ó ṣe gan Kúnlé mi ò lọ kọ́kọ́ lọ rí sísítà mi náà tẹ bá sọ things out á padà sí bá a ṣe ń ṣe tẹ́lẹ̀ ṣe tí wọ́n mà. Jumi. Sister. Auntie. No. Mo ní gbé ẹran ìwá fún àti juice kó máa fi yẹn pani kó ń jẹ́ tó jiná ni. Ẹ ṣé auntie. Ẹ ṣé auntie. Auntie, mo fẹ́ rí yín. Cheers. Ẹ jókòó. Auntie, ọ̀rọ̀ kan ló ń bother me for some time and mo ní kí kú bá yín sọ́nsìn kí máa mi lè wálẹ̀. Auntie, mo mọ̀ pé lílọ bíbọ̀ èmi àti Jumi àbúrò yín kò sí ìtẹ́ mọ̀ ń bẹ̀. And you see bí ẹnujọ́ mẹ́ta yìí ó ní àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tí ò fẹ́ yé mi really mo lọ sí campus on Jumi mo rí i pé ó fẹ́ máa dodge mi bákan mo wá decide pé níjọ́ yìí mo dúró báyìí I made sure I saw her mo tún ní kí n gbé ọ̀rọ̀ yẹn kò láyà ó sọ the same thing bákan ló ń dodge mi ṣùgbọ́n wá ní question tí èmi ń bí òun yẹn pé ẹ̀yin lè dáhùn ẹ̀
mo try irọ́ ó ṣàn fàákẹ́ kọ́rí pé ẹ̀yin lè dáhùn ẹ̀ máa ní òkè lẹ́nu ìyó ẹ̀jẹ̀ ń kú bí yín má dẹ̀ fẹ́ kẹ́ fún mi ní ánsà náà. ṣé ọkọ mi inú mi dùn bó ṣe bèrè lọ́ọ̀ mi sórí bí wọ́n pẹ̀lú Jùmọ̀kẹ́ bẹ́ẹ̀ ti ń lọ tẹ́ ń bọ̀ inú mi ò dùn sí ṣùgbọ́n mo ní sùúrù títí dijọ́ tí ọ̀rọ̀ máa tó sọ fún mi ní pé sórí Jùmọ̀kẹ́ àbúrò mi torí yẹn Ọlọ́run ní jẹ́ ká tún ráburú nu ilé ìmọ̀lágbára Ọlọ́run. àmín àǹtí àmín. ìyẹn ni wípé sórí àbúrò mi torí yẹn nígbà tí màámi tán wà láyé wọ́n gbé pọ̀n sẹ́yìn ló bá jábọ́ gbà sílẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ náà tún gbé nílẹ̀ Yorùbá kẹ̀dẹ̀ ní bọ́mọ bá jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ pẹ́rẹ́ tó balẹ̀ gbà ṣe ló yẹ kí ìyá ẹ̀ sáré wọjà níhò kó máa sá kiri pẹ̀lú ẹ̀ lẹ́yìn ṣùgbọ́n màmí ò ṣe yẹ ṣó wá rí ọkọ mi ẹni tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí nílẹ̀ Yorùbá ọkọ méje ló máa kú lórí ẹ̀ kẹjọ ló ṣẹ̀ṣẹ̀ máa dọkọ gangan tó máa jìjọ dalẹ̀. But aunty but ní United States ọmọ máa ń jáwọ́ lọ́wọ́ ọmọ sí ẹ̀ á dẹ̀ mú nǹkan ẹ̀ á ẹ̀dà gbé sẹ́yìn àbí kó gbé síwájú á máa lọ́ntì ẹ̀ kò dẹ̀ sí big deal. ìyẹn l'Amẹ́ríkà níbi èèwọ̀ ni èèwọ̀ ìgbọràn sọ̀jẹ̀bọ rúrú. méje ló máa kú èmi ò lè pẹ̀lẹ́ díà pẹ̀lẹ́ easy bó jẹ́ kó ṣe rí nìyẹn torí téèyàn bá fowó ra nǹkan tó bá dà báyìí ó jẹ́ kó dààmú olúwa kankan ó dàbí lè ṣe dààmú mi sí. nítorí ọ̀rọ̀ kan ni mo ṣe wá bẹ́ẹ̀ lọ́ọ̀yà èmi ló mọ̀ pé. ẹ̀mẹ́ta ṣé kò sí. ó ṣí ìdérí ẹ̀ sọnù sórí tí mo torí ẹ̀ wá bíbáyìí tí mo fẹ́ wá sọ fún ẹ ní pé ọwọ́ tí Kúnlé ń gbé ń sìn ó ní agbára Ọlọ́run kúkú ṣe ìwọ ni lọ́ọ̀yà ẹ̀ wọ́n ló bá gbàbúrò bàbá ẹ̀ lọ kóòtù lérí pé ó jẹ bàbá ẹ̀ lówó ṣó ti yé ẹ ìwọ ló ń ṣe tiwájú ìwọ ló ń ṣe tẹ̀yìn ṣùgbọ́n wá tẹ́tí ẹ̀ kò gbọ́ tí ìkọ̀kọ̀ bá jẹ́ tèmi nínú property chief máa gbé ẹ̀mí ẹ̀ gbóná ọlá ìfàyàlùyà láàrin mi pẹ̀lú ẹ̀ á wá dáa fún ẹ. kí ló pẹ́ lẹ́rìn. tóun dúró ó jẹ́ pé ẹ̀yin obìnrin ọ̀nà kan lè máa ronú gbà èrò yóò pé méjì. Now listen, ṣé bí mi àti ṣe plan gbogbo ọ̀rọ̀ ètò láàrin èmi àti ẹnìkan tí àwọn kan mọ̀ ń pa ẹ̀ ṣé o pé tí ogún yorùbá tẹ̀ lọ́wọ́ tó já sọ́wọ́ Kúnlé ṣé o pé mi go lose out ni of course èmi go lose out woefully so in that case kò possible kí Kúnlé kó gba ogún yẹn number 1. 2 nínú ọ́fíìsì yẹn kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ tí ò kì í gba wájú mi kọjá because Kúnlé tó ń wò yẹn ó máa fẹ́ ṣe nǹkan ẹ̀ legally kò fẹ́ kan tó kì í dára pé bóyá a máa yọlẹ̀ tí loopholes máa wà èèyàn bẹ́ẹ̀ yẹn ni kò dẹ̀ sí bóyá fẹ́ ṣe tí mi ní mọ̀ ń pa ẹ̀ property ni anything èmi ni máa sign sí èmi ni máa bá plan ẹ̀ ṣe gbó ẹ̀ so kò sí nǹkan tó fẹ́ ṣe tí mi ò ní mọ̀ àwa lá ní ọ̀rọ̀ yìí ìwọ ló máa fọkàn ẹ̀ balẹ̀ torí pé plannings wa àti sign àti sílẹ̀ àti pa àti kún ó ti jiná lápò máa jẹ́ ni farabalẹ̀ tí o bá ti farabalẹ̀ ọ̀bẹ yẹn máa tó sọ tó bá ti sọ yọ síbi tó bá wọ̀n kó lọ mọ́rọ́gùn tó bá yọ síbi ìrọ̀bẹ̀ kó máa fi jẹ́ ìfàájì ló wà tí ẹni mo ń ṣe gbàgbọ́n pátíkúnlẹ̀ gbàgbọ́n ṣe fàájì ẹ kò sọ̀rọ̀ mẹ́. màá ló sọ bẹ́ẹ̀. mo sọ bẹ́ẹ̀ gbà pé mo sọ bẹ́ẹ̀ mo tún sọ pé mo sọ bẹ́ẹ̀. ó ṣe díà. ṣe fàájì ẹ ṣe fàájì ẹ. ó ṣe gan. Kúnlé wá ní issue torí kíni. kí wọ́n ti wọ́n bí ló máa tún sùn lẹ́nu o.
àzíṣà nítorí tí ẹ sọ yìí àti wọ́n ní pèrègèdè àbí lọ.